ọkọ mi rajo pẹ́ kó tó dé aya tí ò bá mọ ìyẹn ni ó wá kọ́gbọ́n o lọ́dọ̀ àwọn tó kọ́ wọn rajo láéláé. ọkọ̀ gbólélé yìí o. Allahu akbar kabira. Inna lillahi wa inna ilayhi raji'un. bó ṣe jẹ́ pẹ̀lú ọlọ́run láti wọ́ọ̀dù ẹ̀ la padà sí. Alhaja Mariam Akiki. kọ́lọ́ńdà kò jẹ́ àgbẹ̀láyé. kàdàgbàdògbò kẹ́mi wá ogun. ọkọ̀ tó fàyàlẹ̀ tó kú. ó sọ̀yàwó ẹ̀ ló pọ̀ ọ̀sán gẹ́gẹ́. ẹ tún gbọ́kàn sínú eléyìí tá a gbé akọ́lé ẹ̀ ní ọkọ̀ pọ̀. ọkọ táyà fẹ́ràn tó sì ṣe déédéé tó tún ní ìwà tútù mọ ohun ọkọ fẹ́ kírú ọkọ yìí fòṣánlẹ̀ kó wá kú ipò wo ni ká sọ pé àwò fẹ́ wá ni mo ṣe ń bẹ lọ́hùn adániwáyé àlèmúdàbírò ọlọ́hun tó tó má jẹ́ kẹ́ni lọ́kọ ó ṣòfò ọkọ o kò dàbí òwúlò ọkọ lọ́kọ ń jẹ́ kò dàbí òwúlò ọkọ lọ́kọ ń jẹ́. olórí ẹbí dẹ Aji Kabiru Alayande rẹ Asalatu di innovator wa ó yẹ gbóǹsókè. oníyàwó tó kọ́ wọn rajo tó pẹ́ wọ́n rìnrìn ìdọ̀tí wọn tún yálé nílé sílé o abẹ́lé ń ta ṣe kọ́kọ́ rajo láéláé. olórí ẹbí ṣetán ó fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ titun Aji Sakiru dín ní akọ́rẹ́dẹ́ orí àbúrò olóògbé. sọ́bìnrin tọ́kọ ẹ̀ bá ti kú bí ọdún mẹ́rin tó sì tún takú tí ò lọ́kọ mìíràn kò sì wò ta. tá a bá nírú wọn nínú ẹbí ṣé kò yẹ káwọn ẹnìkan ṣu lópo. ó ń gbé mi lọ́kàn lójoojúmọ́ ni mo ṣe wá pàpè jẹ́ síbí. torí kò dá kàdí yẹn kú tán káwọn lọ kẹ́yìn ẹ̀ dà sígbó. oníkangun sanìkangun tán sí bẹ́gbọ́n bá kú tó fàyà sáyé àbúrò náà ló lè ṣu lópo. bó ṣe ń sọ ojúṣe látẹ̀yìnwá tóun fún wọn ń jíjẹ lọ́wọ́ sàn tóun fún wọn ń mímú lọ́wọ́ sàn ṣètòrú náà mẹ́tò yẹn kó pé. Alhaja Sofia Yankaw na ìyàwó yarí o. olóńgbò gbàgbàkúgbà. ṣé torí ẹ wá rèé bàbá tẹ fi ń tẹsẹ̀ lẹ́sẹ̀ wọlé wá tẹ tún sọ pé kí n wá máa dáná ìjẹkújẹ tí ò jẹ gbọ́n lẹ́bí ń sọ̀rọ̀ tí òwe etí gbọ́ bàbá mo pàlùdí ẹ̀ fún yín ná ìyàwó ayákìlà tẹ ẹ mú wá tó kọ́kọ́ torí òṣì tó ra wọlé tó pọkọ torí òṣì tó ra wọlé lẹ́yìn tó pọkọ tó fẹ́ràn ẹ̀ dénú ó fẹ́ wá sọ mí dìdà bó ṣe dà kò sáyè fún ẹ má má gbé yẹn wá bí aláìní ronú ọkọ̀ òpó ibi tán yí ẹ sí ni ìwọ ń yí sí kèrègbè tó fọ́ tí ògbómi dúró ni wọ́n gbé fún ẹ wá ní ìwọ ń bóyin má kọ́kọ́ lẹ́lẹ́ yọ̀rọ̀ lọ sígbó kí n tó fàbọ̀ bàdì yẹ ẹ nílé bàbá ẹ jòkó ẹ má ṣe bínú ìyàwó tuntun jòkó mọ́ òun bọ̀ wá òun ti dáná tó ẹ ṣì máa jẹun. àṣà ọbẹ̀ gbígbóná ni Sofia lọ gbé jáde. aya tá a pè lọ́lọ́gbọ́n tá a rò kórì rẹ̀ ló pé jù àṣé irọ́ ni kò lọ́gbọ́n lórí ẹ ò ronú rẹ̀ bíi tẹ́ ṣíṣí bí bàbá bá tiẹ̀ ní àwáṣúkó ṣó wáyé kó o lè bínú tó bẹ́ẹ̀bì tó wà ń dọ̀bẹ̀ sí wọn lára ìtàn tí ó lè parẹ́ láéláé ló kọ sílẹ̀ fáwọn ọmọ ẹ ó jẹ́ ìyàwó ọ̀nà lọ́bẹ̀ bàbá ọ̀rọ̀ tí bàbá bá wá bí ìfẹ́ inú bàbá kọ́ rárá náà mo ní ìfẹ́ inú bàbá kọ́ rárá oṣù náà náà bí ló ní aṣúkó. ẹ wo ọ̀rọ̀ yìí ò nílé wọ ọkọ̀ òpó lágbára ẹgbọ́n tá ń jẹ́ gbàrú ẹ̀ ọdún sídìí àti fíìsìdì yìí ọkọ̀ òpó ní kẹ́ra kẹ́gbọ́n kẹ́wò bí jù ló yà ló tún direct yẹ àti gbé jáde báyìí o. marketed and distributed by Absolute Music and Films Akorede marketer number 79 Mojosore CD market Bọ́ládé Òṣòdì Lagos telephone 003-401-3318 tàbí 0818-440-8191 ọdún sídìí àti fíìsìdì orí Islam lápẹ́ àkọlé ẹ̀ ní ọkọ̀ ọ̀pọ̀ àdúrà wìtìwìtì lórí ìgbani ó ti jáde ó stand out yàtọ̀ grab your copy now.